ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. bólórí ilé bá ti dágun lá láti ṣojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé, láti dáàbò bo ilé rẹ̀, láti rọ̀gbà yí ilé rẹ̀ ká, bógun bá máa dé olórí ilé lógún kọ́kọ́ dojúkọ. láwọn Yorùbá máa ṣe ń sọ wípé olórí ogun lógún dojúkọ. bí ogun bá ti dojúkọ lórí ilé, wọ́n mọ̀ wípé gbogbo ilé ti ń bẹ ní ìkáwọ́ wọn ni. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé pátápátá, ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube yìí, lójú òpó TV wa yìí Olómi Ọgbọ́n TV. ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ lẹ́dùnmarè. àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. àwa la ó máa wá èyí náà láṣì máa dé bá láṣẹ lẹ́dùnmarè. Olúṣọlá ìṣọ̀lá ló kọ mi, òye nẹ́kan ló kọ bàbá tó bí ń lọ́mọ. Olómi Ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí. ọmọ ara kéne mí màjọ méjì, ọmọ ẹrú ní sinmi ẹ̀ẹ̀kan kì í sinmi. ẹ tún máa wò pé kí ni Olómi Ọgbọ́n tún gbédé tó ń sọ lówe tó ń sọ lẹ́nà yìí. ẹ mọ̀ ń pariwo rẹ̀ bóhùn yẹn táàgì mi, bóhùn yẹn dráàgì mi. ọdún 2026 la wà yìí. àìkó fánlẹ̀ ìfànṣẹ̀. ọjọ́ wo mo sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí wípé kí àwọn lọ́ba wa ìta pariwo ìjọba, tá a wá wọn ìjọba pé ìjọba o, ètò ààbò, ètò gbá o, ètò àwo, ètò kòkò bàbá àṣàsùn, àwọn lọ́ba wa náà nójúṣe. bí wọ́n bá kọ̀ tí wọ́n fojúṣe wọn lẹ̀, àkóbá tó máa kọ́kọ́ kóbá, ìtó máa kọ́kọ́ wọnú ìlú wa, inú ààfin ló máa kọ́kọ́ wọ̀. inú ààfin ló máa kọ́kọ́ wọ̀ tí nǹkan yìí bá wọnú ìlú tán. nítorí pé wọ́n á wò pé táwọn bá ti mú ààfin, àwọn ti mú gbogbo ìlú. báwọn ológun náà bí wọ́n ṣe ń jà nìyẹn. they believe àwọn strategical places tí ológun bá fẹ́ gbàjọba, àwọn ọbẹ̀ yẹn ni wọ́n máa kọ́kọ́ lọ rí wípé wọ́n kọ́ńkà. iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, tàmóhùnmáwòrán, wọ́n kọ́ńkà rẹ̀, àtàwọn iléeṣẹ́ mélòó míì. now kí ló mú mi tí mo tún wá sọ̀rọ̀ yìí? ọjọ́ Wednesday ọ̀sẹ̀ ta, today is Friday, ọjọ́ Wednesday ọ̀sẹ̀ ta wà nínú rẹ̀ yìí, àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé agbébọn, wọ́n wọnú ààfin ọba kan, wọ́n jí ọba, wọ́n sì jí ọmọ rẹ̀ gbé. wọ́n jí ọba, wọ́n jí ọmọ ẹ̀ gbé. ìpínlẹ̀ Kwara ti wá di ìpínlẹ̀ tí wọ́n ti yọ ara wọn kúrò nílẹ̀ Yorùbá o. ìpínlẹ̀ Kwara State, wọ́n ti yọ wọ́n kúrò ní ilẹ̀ Yorùbá. apá náà ti kan ni wọ́n gbé wọn sí. ṣùgbọ́n àwọn ilẹ̀ kan wà tó jẹ́ pé àfi tá a bá fẹ́ fi ààbò sí, tá a bá fẹ́ sọ wípé kò rí bẹ́ẹ̀ ló kù. àwọn ibì kan wà tá a mọ̀ pé ilẹ̀ Yorùbá ni. ilẹ̀ Yorùbá ni. àwọn Yorùbá ní bẹ́ẹ̀nbẹ́, ẹ̀mí àkọ́ ni wọ́n jẹ́ ń bẹ̀, ọba ni wọ́n jẹ́ ń bẹ̀.
now ìlú kan wà ní Kwara yẹn, ọdún kọ̀la ní gbogbo ìgbà tí àwọn ènìyàn tí inú wọn ń dùn tí wọ́n ń lọ sí ilé, àwọn tó ń lọ ilé ìjọsìn ń lọ ilé ìjọsìn, àwọn tí wọ́n ń lọ mọ́sálásí tó ń lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n ń lọ àwọn ilẹ̀ mọ̀pè náà, wọ́n jí ọba Simon Ọláònípẹ̀kun Aníwò one ti Ààfin community, wọ́n jí wọn gbé o pẹ̀lú ọmọ wọn. Ìlú tá à ń sọ yìí ó ní wọ́n ní ọba yẹn Aníwò one ti Ààfin community Ilé-Èrè district, ó wà ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn local government ní ìpínlẹ̀ Kwara. Ọba Simon Ọláònípẹ̀kun àti ọmọ rẹ̀ Ọláolú ni wọ́n jí gbé o. Ọláolú yìí ni wọ́n sọ pé imagine ọmọ yẹn ó ń ṣe NYSC lọ́wọ́lọ́wọ́, ó wálé ọdún, àtàwọn tó wálé ọdún wọ́n wá kí kábíyèsí, orí ló yọ wọ́n. Wọ́n bá jí ọ̀pọ̀lọpọ̀ gbé. Now ẹ jẹ́ kí n fún yín ní details yẹn dáadáa. Nítorí bá a bá sọ wípé àwọn lọ́balọ́ba wa wọ́n nídìí láti jókòó papọ̀, wọ́n ní láti jókòó kí wọ́n mọ nǹkan tó kàn. They should know the right thing, the next step to take ní 2026 yìí. Tí wọ́n bá mọ next step to take ní 2026 yìí, olórí ogun lójú ń jogun kọ o. Àwọn náà kankan jẹ́ ń bẹ̀ kó tó kan aráàlú o. Ó ti kan aráàlú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ní ìsinyìí direct làwọn agbésùmọ̀mí wọnú ààfin lọ. Ṣé ẹ mọ ibi tá ààfin máa ń wà sá? Gbàgede ìlú ni ààfin máa ń wà o. Ní ìlú yẹn kò wá ní sí police station àbí police post kankan. Bí ó bá sì tẹ́lẹ̀ police station kò ní sí police post kan tó kéré jù mọ́. Nínú ìlú yẹn wọn wá ní gbọ́. Ó dáa. Àwọn fìjìláńtẹ́ gan tí wọ́n wà nínú ààfin, ọ̀nà méjì ló ń bẹ, wọ́n forí wọn pa. Mo bá wọn wí lọ́dún kọ̀la on the 31st lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí ló ṣẹlẹ̀ o ní àṣálẹ́. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ó dáa. Ó ní àṣálẹ́ ọjọ́ Wednesday tí ìṣẹ̀lẹ̀ níbì kan bíi ọwọ́ aago 6 àṣálẹ́ ni wọ́n ní àwọn agbébọn kan tí wọ́n tó bíi 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ya wọ inú ààfin yìí níbi nǹkan aago 6 ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóní kíkankíkan lọ́kàn pariwo kábíyèsí dà, olórí dà, kábíyèsí dà, olórí dà. Àwọn ẹni tó gbé ìròyìn tó sọ ìròyìn fún àwọn akọ̀ròyìn is specific nítorí pé ó wà nínú ààfin. Ó ní àwọn agbébọn yẹn kábíyèsí àtolórí ni wọ́n ń béèrè. Àwọn ajínigbé yẹn kábíyèsí àtolórí ni wọ́n ń béèrè. Tó bá tẹ̀ wá jẹ́ pé kábíyèsí àtolórí lọ forí jálé agbọ́n, ṣé ẹ mọ̀ yí pé ó possible kí wọ́n ti jálé agbọ́n sórí àwọn aráàlú wọn? Táwọn tó gbébọn yẹn bá jẹ́ni tí ò láàánú tó yẹ pé àti inú ìlú ni wọ́n ti ń bẹ̀rẹ̀ sí nípa yẹn bọ̀ nǹkan. Okay. Ìkan nínú àwọn mọ̀lẹ́bí kábíyèsí tó rárá farapamọ́ sí ibì kan tó jẹ́ ibi kọ̀ọ̀kan nínú ààfin, òun náà ni ó rí ní gbogbo ìṣẹ̀lẹ̀ yìí sójú ẹ̀ tó sì ń bá àwọn akọ̀ròyìn pàápàá jùlọ ìwé ìròyìn Punch ló bá wọn sọ nígbà tí ó di ọjọ́bọ̀ Thursday ní on the 1 ní àná ní ìròyìn yẹn ló jẹyọ jáde on the 1 ní arákùnrin yìí sọ pé àwọn nígbà tí bó ṣe kọ́kọ́ ṣẹlẹ̀ rí ó ní òun kófìrí wípé àwọn kan lọ wọ́n ń bọ̀, àwọn kan lọ wọ́n ń bọ̀. Òun bá lọ sọ fún àwọn tó ń wà nínú ààfin o òun kófìrí nǹkan kan báyìí o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí paná nú ilé, àwọn fi náà tálẹ̀. Ẹ mọ̀ based on security tips táwọn ọlọ́pàá fún wa ká paná nú ilé ká fi náà tálẹ̀. Àwa lè máa rẹ́ni tí ń bẹ ń ta, ẹni ń bẹ ń ta kò ní rẹ́ni tó wà nínú ilé. Ìgbà tí àwọn agbébọn yẹn tí wọ́n di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣìkan ẹ̀, àwọn kan ṣínà bá ìbọn balẹ̀ ni. Àwọn tí wọ́n ń ka búlẹ̀tì kan, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣínà bọ́ balẹ̀. Gbogbo ilẹ̀kùn tí wọ́n tì, wọ́n fi ipá já fìbọn já gbogbo ẹ̀ dànù nígbà tí wọ́n kófìrí gbogbo ilé. Ṣé rí gbogbo àwọn inú ilé tí wọ́n tilẹ̀kùn ni wọ́n já dànù, ni wọ́n yìnbọn. Bẹ́ẹ̀ ni wọ́n pariwo kábíyèsí dà, olórí dà, kábíyèsí dà, olórí dà, ká má bò pò lọ lé òróró. Kábíyèsí ọba Simon
ọlá ò ní pẹ̀kun ọba jáde sí wọn èmi rèé ẹ bá yànda àwọn tí ń bẹ nínú ààfin ẹ bá fi wọn lẹ̀ wọ́n ti mú kábíyèsí olórí dà ibi tí wọ́n ti ń yìnbọn ló ní kíkankíkan wọ́n ní ìbọn ti bó olórí lápá o nínú ìrora ni wọ́n fi aṣọ wọ́n fi nǹkan dí olórí lẹ́nu kólórí yìí bá máa pariwo síta a ní dandan káwọn lo lórí sẹ òun lọmọ bàbá jáde ìyẹn Ọláolú eléyìí tó ń ṣe NYSC lọ́wọ́ tó ń sílẹ̀ bàbá ẹ̀ lọ́wọ́ ó dáa bàbá rí kinní kan á fi kinní kan ṣẹbọ ọba kí Ọláolú mọ́lẹ̀ àti kábíyèsí ọba jí wọn gbé o wọ́n gbé wọn lọ tèfè lẹ́yìn ìgbà tí wọ́n gbé wọn lọ tí wọ́n ti lọ tán ní àwọn tí wọ́n wà láàfin ni wọ́n ṣe gbé olórí lọ sí ilé ìwòsàn láti lè lọ ṣètọ́jú olórí. Àwọn akọ̀ròyìn bí wọ́n lè rè pé ṣé kò sí ẹ̀ṣọ́ aláàbò láàfin wọ́n dáhùn wọ́n ní ẹ̀ṣọ́ aláàbò wà láàfin ṣùgbọ́n mọ̀jà mọ̀sálà máa akíkanjú lójú ogun ṣebí ìyẹn akíkanjú tó bá tẹ̀ lọ sójú ogun ẹni ìjẹ ò bá dé bá nípe ẹ lọkùnrin wọ́n ní àwọn fìjìláńtẹ méjì ni wọ́n wà lẹ́nu iṣẹ́ ní ọjọ́ tí wọ́n ya lu ààfin yẹn nígbà tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ àwọn fìjìláńtẹ méjì yìí kí àwọn fìjìláńtẹ méjì lọ máa kọjú àwọn gídígbọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ gídígbọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé ìbọn ọwọ́ tí wọ́n yàtọ̀ sí ìbọn ọwọ́ fìjìláńtẹ o ìbọn tóbi jù òun ni pump action tó máa wà lọ́wọ́ fìjìláńtẹ ńgbà bá yìnbọn kó tó kọkì mí àwọn fìjìláńtẹ náà yà sápamọ́ wọ́n yà sápamọ́ wọ́n fi ọ̀rọ̀ yìí tó gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ gbogbo lẹ́yìn ìgbà tí ilẹ̀ mọ́ London 1 alánà wọ́n ní bí báwọn ṣe ń gbé olórí lọ sí ilé ìwòsàn ni àwọn ń ya gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ àyíká àti agbègbè wọn láti sọ nǹkan tó ṣẹlẹ̀ láti fi tó wọn létí pé kódà wọ́n náà wọ́n dé Owó Ìsìn Division Police Station wọ́n dé Ìjàrà Ìsìn wọ́n dé Ìkòsì wọ́n dé gbogbo bẹ̀ láti lè sọ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà ní agbègbè yẹn. While on contacting ẹni tó jẹ́ PPRO ìyẹn SP Adétóhùn Èjìrè Adéyẹmí wọ́n ń ṣe iṣẹ́ PPRO wọn ní ìpínlẹ̀ Kwara ń gbìyànjú ṣiṣẹ́ ìlú táwọn agbésùmọ̀mí ò tẹ̀fẹ́ kọ́ sí mi ni nígbà wọ́n ti dáṣẹ́ dá gómìnà wọn nìkan báwo lọ̀rọ̀ yìí náà ṣe ní rí bẹ́ẹ̀ ẹ̀mí àwọn àmbẹ̀ náà àwọn ọba tó kù náà wà àmbẹ̀ náà of recent ìlú tó súnmọ́ ìlú tá à ń sọ yìí òkè abá àbí òkè abàdẹ ni wọ́n jí ọba wọn náà àwọn aráàlú ló sanwó ransom fún ọba kan tó fi ọba yẹn lẹ̀ ìlú tó súnmọ́ ìlú tá à ń sọ yìí òkè abà wọ́n jí kábíyèsí wọn gbé wọ́n tún ti wá jí kábíyèsí lè gbé báyìí as at now tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti gbẹ́ ní information about them àwọn tí wọ́n jí wọn gbé wọn ti sọ kankan ní ìlú òkè abá tí wọ́n jí ọba wọn gbé àwọn ọlọ́pàá gbọ́ sí àwọn aráàlú sọ ransom mú wọ́n dúnàádúrà pẹ̀lú àwọn ajínigbé yìí kó tó di pé wọ́n ju ọba lẹ̀ kò ì pé oṣù kan bóyá bí ọ̀sẹ̀ mélòó kan ni wọ́n báyẹ yàwọ́ ní ìlú náà nìyẹn now listen à ń pariwo gbogbo àwọn lọ́balọ́ba à ń sọ Ọọ̀ni ìrìṣà à ń sọ Aláàfin Ọ̀yọ́ à ń sọ gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí ẹ jẹ́ àgbàlagbà ọba ẹ parapọ̀ báwọn bá kan bá wò pókè àwọn táwọn ní ojú fìjìláńtẹ lọ àwọn kan ní DSS àwọn kan ní sójà bí DSS sójà ọlọ́pàá
Àmọ̀tẹ́kùn fìjìláńtẹ́ bó ṣe ń tẹ̀lé àwọn ẹlòmíì lọ ni. After them wọ́n á tún ní bánsà so that ìyẹn lè máa fi bọ́dì imitate àwọn ẹlòmíì. Apáláriwo gbogbo eléyìí máa ṣẹlẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a fẹ́ kó máa ṣẹlẹ̀ láàfin tó ti ń ṣẹlẹ̀. Kò sí ọ̀wọ̀ láàfin mọ́, kò sọ́wọ̀ lọ́dọ̀ àwọn ọba wa mọ́. Báwo lógun ò ṣe ní wọnú ààfin wá? Ẹ̀gbọ́n gbọ́ ti jí kábíyèsí sáwọn aráàlú wà safe. Ṣé aráàlú wo ló ní fìjìláńtẹ́ ẹyọ kan tó ń sọ? Ọba tó ní fìjìláńtẹ́ méjì wọ́n wọlé wọ́n jí ọba gbé, wọ́n jọmọ ẹ̀gbẹ́, wọ́n yìnbọn fún ìyàwó ẹ̀. Ṣé ìpàdé kan tẹ̀ wà? Ṣé ìpàdé kan tẹ̀ wà tó jẹ́ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá ń ṣe? Wípé àwa ọba Yorùbá o, à ń ṣe ìpàdé o, kí ni ìgbésẹ̀ tó kàn fún ilẹ̀ wa o? Kò sí. Ìgbà tó jẹ́ pé everybody ní Imperial Majesty, everybody ní paramount ruler, kò sẹ́ni tó fẹ́ jọ̀wọ́ fún ẹnìkan. Tí wọ́n bá fẹ́ ṣe ìpàdé, ta ló fẹ́ jókòó sí àga tó ga jùlọ? Ta ló fẹ́ ṣe igbákejì ẹ̀? Kò sí, gbogbo wọn ló fẹ́ jókòó sí àga tó ga jùlọ. Kò sẹ́ni tó fẹ́ ṣe igbákejì. That is our problem láti ilẹ̀ ni. Tá a bá fi yàn kan joyè, tá a fi yàn kan jọba, tó bá máa fi di oṣù mẹ́ta, oṣù mẹ́rin, ó ti mọ àwọn àwa náà káwa náà gorí ibẹ̀ yẹn. Ṣé kò ṣẹlẹ̀ láyé gba gbogbo àwọn Látòòṣà, Kúnmí, gbogbo wọn ni. Nígbà bá fẹnu kò kà, ìwọ ló fẹ́ fi ṣe olórí wa nísìnyí, wọn ni kó máa jó lórí wa. Tó bá máa fi di bí òṣùpá kan àbí òṣùpá méjì, ẹnìkan tó lágbára ń bẹ, àwọn tó jẹ́ bí ọmọ ẹ̀ tí máa ló gbọ́ fẹ́ o. Ẹ̀yin gan ọba ní yín láyé ara yín. Ẹ já sọ fún pé ẹ̀yin gan lẹ fẹ́ jókòó síbẹ̀ yẹn nísìn. Ṣé bóun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ lọ fi bẹ̀rẹ̀ sí ní tẹ̀dó síbi tó jẹ́ pé wọ́n tẹ̀dó sí? Toríṣiríṣi ìtàn wèrè wá ń jáde. Tó bá yẹ pé gbogbo àti parapọ̀ tá a wà lójú kan ni. But good, a lè sọ pé by spread kò dáná. Imagine àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ náà. Àwọn ọmọ ọba obìnrin wọn jẹ́ kí balógun Ògbómọ̀ṣọ́ wọn jẹ́ kí wọ́n wọlé sáàfin. Why? Balógun Ògbómọ̀ṣọ́ àwọn ti gbàgbé wípé béèyàn bá su ìyẹn ó gbàgbé, ṣùgbọ́n ẹni ó kò ní gbàgbé. Olóyè àgbà High Chief Dr. Saka Adégbìtẹ́ tí wọ́n jẹ́ balógun ìlú tilẹ̀ Ògbómọ̀ṣọ́, òun ni wọ́n ní àwọn ọmọ ọba
ètò kan ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.